Sinimá tuntun tá a fẹ́ mú wá sétí ìgbọ́ yín lénìí, òun ni àkọlé rẹ̀ jẹ́ OMOKOSO. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá OMOKOSO. Sinimá yìí dá lórí àwọn ọ̀dọ́kùnrin kan tó jẹ́ wípé iṣẹ́ olè jíjà ni wọ́n ń ṣe. Báyìí ni wọ́n ṣe lọ sí inú ìlú kan ní ọjọ́ tí wọ́n ń bọ òrìṣà wọn, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ jí òrìṣà yìí gbé. Báyìí ni wọ́n ṣe ta òrìṣà yìí fún àwọn òyìnbó lẹ́yìn tí wọ́n jí gbé tán. Báyìí ni àwọn ará ìlú yìí ṣe lọ bẹ Ṣàngó wípé kí ó bá àwọn wá ibi tí òrìṣà náà wọlẹ̀ sí. Báyìí ni Ṣàngó ṣe bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọ̀dọ́kùnrin olè yìí ní ẹyọ kọ̀ọ̀kan tí yóò sì máa fi àmì àrá sí wọn ní àyà. Ní ọjọ́ kan, ọ̀kan nínú àwọn olè yìí tí màmá rẹ̀ jẹ́ àgbà ẹlẹ́yẹ. Báyìí ni màmá yìí ṣe ìwádìí wípé irú ikú wo ni ó pa ọmọ òun tí ó sì bá ọwọ́ Ṣàngó níbẹ̀. Ṣùgbọ́n ìgbésẹ̀ wo ni màmá yìí gbé àti pé ṣé wọ́n rí òrìṣà yìí gbà padà? Apá kejì sinimá OMOKOSO la ó ti mọ̀. Ẹ ní láti wo sinimá yìí, OMOKOSO làkọlé rẹ̀. Ẹ ṣé. Bákan náà, ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Speechbox Tele láti lè máa rí àwọn sinimá tuntun táwọn máa mú wá sétí ìgbọ́ yín. Ẹ click lórí subscribe kẹ́ ẹ máa bá wa lọ.